Wọ́n lẹni tó ń bá nájà ní òwú kọ́ ọmọ wá ríwó ọjà, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ẹni ó sì ń bá nájà ni ò lè dáṣẹ́ pa yìí. Ẹni ó ń bá nájà òní mommy's boy yìí. Ẹni ó ń bá nájà bí ìyá rẹ̀ gan bá sọ wípé mọ́ súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sẹ̀ kan oṣù kan, àlàáfíà ara ni ó ṣe déédéé lára rẹ̀. Ẹni ó ń bá nájà lórí wípé àwọn ẹbí òǹdìgbòlugi ní ló ní ọmọ àjọsì sí nǹkan bá fẹ́ pé nǹkan bá ti fẹ́ ni fáínà bí wọn náà wàá bugi jẹ ni kò yé mi. Kọ́lọ́hun kó ṣàánú. Kọ́lọ́hun ṣàánú àwọn obìnrin lọ́rọ̀ ọ̀fẹ́ yìí náà ni o. Ó ti rí ikú tí ó pọ̀ lójú ọ̀nà báyìí. Ó sì mọ̀ ṣe I love the man, I love the boy, I love my husband. I love my husband náà lọ kékékékéké tó ti rí ara rẹ̀ bọnú wàhálà lọ. Ó wá ríwó ọjà kẹ̀. Ọjà sì náà ti gbé àáké dání tán ti mú ìbọn tán ti má dà tán ti kó pónpó dání. Ó wá ríwó ọjà kẹ̀. Nígbà ọba wa délé wọn adó ọkúnlẹ̀ wọn wà ráǹdì rẹ̀. Ètí ò tó ọ yóò sọ̀rọ̀ sí ọ, ètò yóò tó lọ́rọ̀ rẹ lẹ́nu yóò sọ sí ọ, ètí ò lọ́rọ̀ rẹ lẹ́nu yóò sọ sí ọ. Ọ̀wù náà ni ọ̀ ní lè sọ̀rọ̀ púpọ̀ yìí tún ní ẹ̀yìn lọ́rọ̀ lẹ́nu. I love my husband ni. Ọkọ tí ò lè fáìtì fún ọ ni wọ́n dúró dè pé kó wá mọ fáìtì fún ọ, kó wá mọ kọ̀yà fún ọ, sóun gán kọ̀yà fúnra rẹ̀ náà. Ọkọ tó jẹ́ wípé wọ́n ṣe ń gba síbí náà ń gba sọ́ọ̀tàn ti sọ di bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni wọ́n dúró dè kó wá mọ kọ̀yà fún ọ. Òní wọ́n pè ọ wọ́n ráǹdì tébù wọ́n sọ kò bá kùn gbé ọ̀rọ̀ fún ọ náà lọ kúnlẹ̀ sógán ẹ má bínú orí ìkúnlẹ̀ náà lọ ti ẹ̀wà tó fi ń sọ̀rọ̀ sí on the first place. Lọ tún dìde lọ ní ẹ má bínú. Ọ̀la wọn yí ọ pankẹ́rẹ́ ọ ní ẹ má bínú. Ó ti mọ̀ pé bọ́n ṣe mọ́ tírìtì rẹ lọ́nu bí wo ṣe lò sẹ́mi ayé rẹ nù àfi bọ́ bá jáde ń bẹ lókù. Wọ́n wá ríwó ọjà kẹ̀. Níwọ̀ tó yẹ kó gbé báàgì rẹ kó lọ lé àwọn àfẹ́sọ́nà rẹ kó rí lọ́sẹ̀ kan bẹ̀. Kó wo bí ìyá àti bàbá rẹ wọ́n ṣe ń ṣe síra wọn. Àbọ̀ mọ̀ pé bí ìyá àti bàbá rẹ ṣe ń ṣe síra wọn ní ó dìtàmì bọ́mọ wọn ó sì mọ̀ sí sí ọnú ilé. Wọ́n ní ọmọ wá ríwó ọjà. Ó ti gbàgbé wípé ọjọ́ tó lò nílé ọkọ ojú ètò ń lò ní ọ̀dọ̀ àwọn ìyá àti bàbá rẹ lọ. Wọ́n ní ọmọ wá ríwó ọjà kẹ̀. Àánú rẹ ló ṣe mí jú o. Sọ̀rọ̀ òwe Yorùbá mo ti sọ rí. Àwọn tán ti ń tẹ̀lé mi tipẹ́ wọn ò ti mọ̀. Aya burúkú ṣe é fẹ́ àná burúkú ni ò ṣe é ní. Ọkọ burúkú ṣe é fẹ́ àná burúkú ni ò ṣe é ní. Sọ̀rí gbọ́ ọba wọnú ẹ tán lọ́mọ wípé àtọkọ burúkú o. Àtàná burúkú, àtaya burúkú, àtàná burúkú kò sí kankan nù rẹ tó sẹ́pẹ́rẹ́ síra wọn. Kò sí kan nù rẹ tó sẹ́pẹ́rẹ́ síra wọn. Kọ́lọ́hun kó ṣàánú ni. Kó ṣàánú lọ́wọ́ àwọn ẹbí burúkú, ẹbí ìranù. Títí tí a máa ń dùn mí náà ni wípé àwọn obìnrin náà ní o. Tó bá gbọ́ wípé wọ́n gbógun ti ìyàwó ọmọ, àwọn obìnrin náà lọ́ọ́ bá ń di rẹ̀. Tó bá gbọ́ wípé wọ́n gbógun tọkọ ọmọ, àwọn obìnrin náà lọ́ọ́ bá ń di rẹ̀. Níjọ́ wo náà lẹ́ ń bọ́ ọkùnrin di nàgbọ̀nàgbọ̀n yìí? Kò sí obìnrin náà lẹ́ẹ̀ bá ń bẹ. Bó bá wù ọ́ tọ́mọ ọkùnrin rẹ dáadáa. Èmi ò lè tọ́mọ obìnrin mi dáadáa ní ìsìnkọ́ wá expect kó wá fẹ́ dìgbòlugi tó ń tọ́. Bó bá wù ọmọ tọ́mọ rẹ dáadáa tó ti yọ ayé ti kọjá báwọn. Ayé ti kọjá wípé ọgbẹ́ girlfriend wálé kí ìyàwó kan wá mọ tẹ́bẹ́ẹ̀dì kó wá mọ pọnmi sí balùwẹ̀ tẹ́ fi wẹ̀ tán gbé bá ṣe gbogbo dédé ní ẹ̀tàn. Ayé ti kọjá abẹ́ obìnrin náà ti lajú lórí tí a ní ìsìn wọn ti gbọ́n tó ti yọ báyìí ní ìsìn lórí wípé ní wọ́n fi sọ wípé ìyá wa tó ní sùúrù wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò kì í ṣe wọn ò ní sùúrù. Wọ́n kàn jókòó bẹ náà ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò fi ọkọ bí bàbá ọ̀dọ̀ bàbá wọn náà wà bí ọ̀dọ̀ ẹ̀gbọ́n wọn náà wà wípé kò sí ní tọ́ ṣe bó bá rí mo fayé mi ṣe kò sára tó fẹ́ dà. Bó ṣe pé bó ṣe ń lù wọn láyé ìgbà náà nù tí wọn ó jókòó wọn kúnlẹ̀ sáà ni wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ẹlòmíì ò tiẹ̀ dojú bolẹ̀ ní tẹ́rù tí ń gbójú sókè. Ó bá wù ọmọ tọmọ tiẹ̀ dáadáa kí wọ́n á tọmọ obìnrin mi dáadáa kó wá lérò wípé òṣìtọ́ fi tọ́mọ ọba ọmọ mi sọ nọ́ńsẹ́ǹsì rírí ó burú ní ìwọ àtọmọ rẹ̀. Níbi tójú lajú dé ẹ̀yìn kan sì tún sóṣì. Sọ́rọ́ wo obìnrin yìí ọlọ́mọdé ojú àná là padà báyé jẹ́. Ọlọ́mọdé ojú àná là padà báyé jẹ́. Tó rọ́wọ́ wa ni. Ǹjẹ́ wo lẹ gbọ́ pé wọ́n èèyàn kan jáde tó ní bàbá ọkọ mi gbógun tì mí? Ẹ ti gbọ́rú ẹ rí? Yín sì sọ́nà mi lórí mọ̀ pé ẹ̀yìn kan ò ní ìwòtán. Lájìkẹ́ rí iná. Ẹ bá like comment share. Ó dàbọ̀.